Àní gbogbo nǹkan láyé yìí pẹ̀lú sábàbí ni. Sábàbí kẹ̀dẹ̀rì òun àti kádàrá ni wọ́n ń tọra wọn lẹ́yìn. Àdúrà tèmi lọ́jọ́ tèmi ni pé ẹni tí yóò kú lẹ́nìí àbẹ́ni tí ó kú lẹ́yìn wákàtí kan èmi àti yín ò jọ ní bá wọn dá nǹkan pọ̀ ẹ bá ń ṣàmì àdúrà. Ọ̀rọ̀ nípa ìlérí Olúwa Ọládìméjì Alọ́ba tí gbogbo èèyàn ń pè ní Mohbad ó ti tabára alé tabára oko báyìí. Àwọn ọlọ́pàá ní ó ti dèèyàn mẹ́rìndínlọ́gbọ̀n ìyẹn 26 76 lẹ́mọ́ ń pè é tí àwọn ti fi ọ̀rọ̀ wá lẹ́nu wò lórí ikú Mohbad. Síbẹ̀síbẹ̀ ẹ̀kọ́ ò tí ì fojú mímu hàn báyìí. Èyí ni àwọn èsì tó ti ń jẹyọ báyìí lórí ikú Mohbad. Ẹja farabalẹ̀ ká gbọ́ wọn lẹ́kùnrẹ́rẹ́. Ohun ìfẹ́ SOMIDA TV àwa làgbà. Àní lára àwọn ìròyìn tó ti ń jáde sórí ayélujára báyìí àwọn kan ní ọgbẹ́ tí Mohbad gbà lápá níbi ìjà kan tó wáyé láàrin òun àtọ̀rẹ́ rẹ̀ kan níbi tó ti lọ ṣeré gbẹ̀yìn ó wà lára ohun tó ṣekú pa. Ẹ̀yin aráalé ẹ ti ń ròyìn pé irúfẹ́ ọgbẹ́ wo gan ni Mohbad gbà? Ṣé wọ́n gún un lọ́bẹ ni àbí wọ́n gún un nígò tó fi lè ṣekú pa? Ẹ má kánjú rárá ẹ gbọ́ gbogbo rẹ̀ lórí ètò yìí. Àwọn kan tún ní abẹ́rẹ́ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tí nọ́ọ̀sì gún Mohbad ó wà lára ohun tó ran ikú rẹ̀ lọ́wọ́ tó fi tètè yá. Ṣé àzàrà ìlú ti ń pààyàn ó tún dìlé ni? Báwo ni wọ́n ṣe gbà tí Mohbad fi gba abẹ́rẹ́ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀? Ẹ gbọ́ lórí ètò yìí lọ́jọ́ tèní. Àní kò tí ì tán síbẹ̀ o. Àwọn kan ní Sam Larry àti Naira Marley tó ń lépa ẹ̀mí Mohbad. Òun gan tó wà lára ohun tó jákò ẹ̀mí Mohbad lójijì. Kí nìdí gan tí wọ́n fi sọ bẹ́ẹ̀? Ẹ tún gbọ́ lórí ètò yìí lọ́jọ́ tèní. Àwọn kan tún ní àjọ tí ń gbógun ti oògùn olóró ṣé NDLA lẹ́mọ́ ń pè é? Àwọn gan tún nípa tí wọ́n kó nínú ikú Mohbad. Kí nìdí gan táwọn gan fi sọ bẹ́ẹ̀? Ẹ wá jẹ́ kí n bẹ̀rẹ̀ sí ní yànnàná gbogbo rẹ̀ fún yín lọ́kọ̀ọ̀kan. Ẹ kú kalẹ̀. Ohun ìfẹ́ SOMIDA TV àwa làgbà. Ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ níbi ọgbẹ́ tí Mohbad gbà. Irúfẹ́ ọgbẹ́ wo ni? Àwọn ọlọ́pàá ṣàlàyé wípé ìjà kan wáyé láàrin Mohbad àti ọ̀rẹ́ rẹ̀ kan níbi òde eré tí Mohbad lọ gbẹ̀yìn. Wọ́n ní níbi ìjà yìí ni Mohbad ti fi apá rẹ̀ ṣèṣe lásìkò tó fẹ́ fún ọ̀rẹ́ rẹ̀ yìí ní ìkúùkù ìyẹn ẹ̀ṣẹ́. Ṣé bẹ́ẹ̀ lẹ mọ̀ ń pè é? Wọ́n ní bí Mohbad ṣe fẹ́ fún ọ̀rẹ́ rẹ̀ yìí ní ìkúùkù ṣùgbọ́n níṣe ni ẹ̀ṣẹ́ yìí ó lọ bá gíláàsì ọkọ̀ Prado tí wọ́n gbé lọ síbi òde eré yìí. Èyí ló sì mú kí Mohbad fi apá rẹ̀ ṣèṣe. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ, wọ́n ní àwọn ọ̀rẹ́ Mohbad tó wà níbi tí ìjà yìí ti ṣẹlẹ̀. Wọ́n sọ fún Mohbad pé kó kọ́kọ́ lọ sílé ìwòsàn náà láti lọ tọ́jú apá yìí torí níṣe ni ọwọ́ tó fi ṣèṣe yìí ti bẹ̀rẹ̀ sí ní wú. Ṣùgbọ́n wọ́n ní Mohbad kọ̀ jálẹ̀ pé òun ò ní lọ lé ìwòsàn. Ó sì sọ pé òun yóò pe nọ́ọ̀sì tòun tó máa ń tọ́jú òun tẹ́lẹ̀ láti wá bá òun mójútó. Nọ́ọ̀sì yìí ni àwọn ọlọ́pàá ní ó fún Mohbad ní abẹ́rẹ́ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ yìí èyí tó sì ṣokùnfà ikú rẹ̀. Ṣùgbọ́n kí ni èsì tí nọ́ọ̀sì yìí gangan fún? Mò ń bọ̀ ẹ jẹ́ n dátọ́ mi díẹ̀ náà. Ohun ìfẹ́ SOMIDA TV àwa làgbà. Àní nọ́ọ̀sì tó fún Mohbad lábẹ́rẹ́ yìí ó jẹ́wọ́ fáwọn agbófinró nígbà tí wọ́n ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò wípé abẹ́rẹ́ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lòun fún Mohbad. Àwọn ọlọ́pàá yìí sì ní nọ́ọ̀sì yìí gan-an ni ojúlówó afurasí fún àwọn. Tóróhùn gan ti jẹ́wọ́ wípé abẹ́rẹ́ tóun fún Mohbad ló fa nǹkan tó padà yọrí sí ikú fún un. Ó ní abẹ́rẹ́ méjì lòun kọ́kọ́ fún Mohbad. Ṣùgbọ́n lẹ́yìn abẹ́rẹ́ méjì yìí ìṣe ni Mohbad bẹ̀rẹ̀ sí ní bì. Èyí ló mú kóun wá abẹ́rẹ́ kẹta lọ láti wá rọ́ọ̀lù. Àfi kọ́lọ́hún kó ṣàánú wa. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní family doctor ẹ fura o. Torí àwọn ọlọ́pàá ti ní nọ́ọ̀sì yìí ti wọ gàù báyìí látàrí pé kò kájú òṣùwọ̀n tó.
kò sì ní ìwé ẹ̀rí ìjọba kankan lọ́wọ́ láti fún aláìsàn kankan ní abẹ́rẹ́ àti pé ibi tó ti fún Mohbad ní abẹ́rẹ́ yìí kì í ṣe ilé ìwòsàn tàbí ibi tó yẹ kí wọ́n tọ́jú aláìsàn. Gbogbo ẹ̀yin nọ́ọ̀sì tó ṣe ń pé ẹ máa ń lọ tọ́jú aláàrẹ̀ nílé wọn. Àbẹ́yìn náà tó ṣe ń pé tí wọ́n bá pè yín ẹ ní kí wọ́n máa gbé e bọ̀ wálé yín. Ẹran tí ń pe ewu ń bẹ lóko ló ń gẹ́gàn fúnra rẹ̀ ewu ni. Ẹ ní ṣabẹ́rẹ́gùn o, ẹ bá ń ṣàmì àdúrà. Kí wá nìdí tí Sam Larry àti Naira Marley tí wọ́n fi wọ́ gàù nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí? Mò ń bọ̀ mi tí ì dé. Ohun ìfẹ́ SOMIDA TV àwa làgbà. Àní gẹ́gẹ́ bí nǹkan tí àwọn ọlọ́pàá sọ, wọ́n ní ọ̀pọ̀ ẹ̀rí ni wọ́n fi kan Sam Larry àti Naira Marley wípé àìmọye ìgbà ni wọ́n gba ọgbẹ́ lára Mohbad nígbà tó wà láàyè tí wọ́n sì tún ń dúnkookò mọ́. Sam Larry ní tiẹ̀ jẹ́wọ́ pé ọ̀pọ̀ ìgbà lòun na Mohbad láti gba mílíọ̀nù 2 owó náírà tòun lọ́wọ́ rẹ̀ toró òun san owó yìí fún un láti wá ṣeré níbi ayẹyẹ kan ni ṣùgbọ́n Mohbad kò yọjú síbi ayẹyẹ yìí. Àwọn ọlọ́pàá fìdí rẹ̀ múlẹ̀ pé lọ́dún 2019 ni Mohbad darapọ̀ mọ́ ilé-iṣẹ́ Naira Marley tó ń gbé orin jáde ṣùgbọ́n tí èdè àìyedè wáyé láàrin àwọn méjèèjì. Ìdí sì rèé tí Mohbad sì ní òun fẹ́ yọwọ́ kúrò nínú ìwé àdéhùn táwọn méjèèjì tọwọ́ bọ̀ tí òun kò sì fẹ́ kí àbúrò Naira Marley máa ṣe máníjà fún òun mọ́. Gbogbo àwọn ẹ̀sùn wọ̀nyí ni wọ́n kà sí Sam Larry àti Naira Marley lẹ́sẹ̀ tí gbogbo wọn sì ti wà ní àhámọ́ àwọn agbófinró báyìí. Kí wá ní tàwọn àjọ tó ń gbógun ti oògùn olóró ìyẹn NDLA tí wọ́n ní àwọn náà kópa nínú ikú Mohbad? Mò ń padà bọ̀ sórí ètò. Ohun ìfẹ́ SOMIDA TV àwa làgbà. Àní tẹ́ ẹ̀ bá gbàgbé ní bí ọdún mélòó kan sẹ́yìn nísìn àjọ tó ń gbógun ti oògùn olóró wọ́n gbé Mohbad láti ṣe àyẹ̀wò fún un nípa lílo oògùn olóró àti gbígbé oògùn olóró. Wọ́n ní ó ṣeéṣe kó jẹ́ nípa àyẹ̀wò táwọn àjọ yìí ṣe fún Mohbad nígbà náà ló ti dá àárẹ̀ sí i lára. Ṣùgbọ́n àwọn agbófinró ní àwọn ṣì wà nínú ìwádìí yìí láti mọ ohun tó ṣẹlẹ̀ nígbà tí àwọn àjọ tó ń gbógun ti oògùn olóró ṣe àyẹ̀wò fún Mohbad. Ẹ wá jẹ́ kí n ka díẹ̀ lára àwọn èèyàn 26 tí àwọn agbófinró ti fi ọ̀rọ̀ wá lẹ́nu wò. Ṣùgbọ́n ẹ jẹ́ ń dátọ́ mi díẹ̀ náà, mò ń padà bọ̀ sórí ètò. Ohun ìfẹ́ SOMIDA TV àwa làgbà. Àní lára àwọn ẹni tó ti wà ní àhámọ́ àwọn ọlọ́pàá tí wọ́n ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò láti rí ọ̀gbẹ́ni Ayọ̀bámi Sidiq tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Spanding ṣe bẹ́ẹ̀ lẹ́ mọ́ ń pè é. Wọ́n ní arákùnrin yìí òun ló lọ pe nọ́ọ̀sì burúkú yìí wá láti wá fún Mohbad lábẹ́rẹ́. Àwọn ọlọ́pàá sì ní àwọn fura sí i pé ó gbìmọ̀ pọ̀ lọ́wọ́ nínú ikú Mohbad torí pé ojúlówó nọ́ọ̀sì ló yẹ kó lọ pè. Ẹnì kejì òun ni wọ́n pè ní Ibrahim Olúwatósìn Owódùnní tí wọ́n ń pè ní Primeboy. Àwọn agbófinró ní òun náà jà pẹ̀lú Mohbad. Ìdí rèé tí àwọn náà fi rí òun gàgàn gẹ́gẹ́ bí afurasí. Lára àwọn ẹni tó tún bẹ láhàámọ́ àwọn ọlọ́pàá àwọn náà ní Sam Larry àti Naira Marley. Kò jẹ́ tuntun mọ́ fẹ̀yìn aráalé. Lára àwọn ẹni tí wọ́n tún fi ọ̀rọ̀ wá lẹ́nu wò òun náà ní ìyá Mohbad àti bàbá Mohbad, ìyàwó Mohbad àtẹ̀gbọ́n Mohbad àtàbúrò rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ. Lára ẹni tí wọ́n tún gba ọ̀rọ̀ lẹ́nu rẹ̀ òun náà ní ẹni tí wọ́n tún ń pè ní Zlatan, ìyẹn ẹni tó ní ọkọ̀ tí wọ́n fi gbé Mohbad lọ sílé ìwòsàn lọ́jọ́ tó kú yìí. Lára ẹni tí wọ́n tún gba ọ̀rọ̀ lẹ́nu rẹ̀ òun náà ní ayàwòrán Mohbad àti dírẹ́fà ìyẹn awakọ̀ tó gbé e lọ sóde eré tó lọ kẹ́yìn àti àwọn èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
ṣùgbọ́n di bá a ṣe ń sọ̀rọ̀ yìí àwọn ọlọ́pàá sọ yí pé àwọn sì ń retí èsì àyẹ̀wò òkú Mohbad tí wọ́n ń pè ní autopsy láti mọ ohun tó pa Mohbad ní pàtó. ẹ̀yin aráalé gbogbo àwọn ọ̀rọ̀ wọ̀nyí ló ti ń lọ káàkiri àgbáyé débi ń pé àwọn ẹni tí wọ́n jẹ́ ojúlówó ọmọ káàrọ̀ òjíire wọ́n ní kí wọ́n fi autopsy ìyẹn àyẹ̀wò òkú yìí sílẹ̀ kí wọ́n lọ ró òkú yìí ni torí àwọn nígbàgbọ́ yín pé tí wọ́n bá ró òkú Mohbad gbogbo àwọn ẹni tó lọ́wọ́ nínú ikú rẹ̀ àṣírí wọn yóò mọ tú kalẹ̀ ni. ẹ gbọ́ náà ṣé autopsy yìí ni kí wọ́n máa retí èsì rẹ̀ àbí kí wọ́n lọ ró òkú Mohbad? ẹ máa dáhùn nílé yín lọ́hùn-ún. Ohun ìfẹ́ SOMIDA TV àwa làgbà. ẹ wò ó èmi ò ní torí àwíjàre kí tó tán lẹ́nu ohun tí mo rí kó wá orí ètò fún yín lọ́jọ́ tèní rèé gbogbo bí bá ṣe ń lọ àátúmọ̀ kó wá fún yín lẹ́lẹ́yọ̀ ẹ̀yọ̀ lórí ìkànnì tá a wà yìí. ẹ wo ibi funfun tí wọ́n kọ sàbọ̀ ní ìyẹn subscribe sí nísàlẹ̀ yìí tó bá tún kò níbẹ̀ ẹ tí ì darapọ̀ mọ́ wa nù ẹ bá wa tẹ̀ ẹ́ ní kété tẹ́ ẹ bá ti tẹ̀ ẹ́ kò ní sí ń bẹ̀ mọ́ ìgbà yẹn gangan lẹ tó darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí. ẹ ṣeun púpọ̀. àgbàlẹ́tù ọmọdé làwọ̀ ohun ìfẹ́ SOMIDA TV àwa làgbà.